وابن السبيل ẹja kóra wa mọ́ra. وآت ذا القربى wọ́n táwọn àfa àwọn ó máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé. والمسكين وابن السبيل ẹja kóra wa mọ́ra. ẹja dùn mọ̀lẹ́bí nínú. ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ rẹ̀ ó fìyà jẹ ọgbà alágbe bàbá àti màmá tó bí ọtọ́jú rẹ̀ títí òun náà wá bọ́ sí kọ̀rọ̀ wọn sọ pé olúwa mi ò bá ń ṣàánú ẹni tí ń ṣàánú mi. La ilaha illa. bá ń ṣàánú ẹni tí ń ṣàánú mi. ndọ́tọ̀ ọba bá a débẹ̀ ọjọ́ náà lọ máa pàdé àánú ọlọ́run. káyé yìí kéré tọmọ mọ̀mọ́ ní nǹkan ọba àti القربى حقه والمسكين وابن السبيل ẹnà wà lọ́wọ́. فآت ذا القربى حقه والمسكين وابن السبيل. ọmọ òrukàn fúnra rẹ̀ ọlọ́run ọba wọn mọ ohun tóun fi ṣe ọmọ òrukàn. kìí jẹ́ kìí fẹ́ kí wọ́n fìyà jẹ ọmọ òrukàn. ilẹ̀ mọ rí i ọlọ́run ní àrò àyíká lẹ́bí yúkà zíbù bìdíní fàzálíkà lẹ́bí yàtọ̀. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. ọlọ́run ní ànábì wa Muhammad ǹjẹ́ ọjọ́ tiẹ̀ mọ ẹni tí máa tako ẹ̀san wípé ẹ̀san ò sí. bọ́ọ̀ bá mọ ẹni tí máa tako wípé ọlọ́run ò ní sẹ̀san béèyàn bá ṣàbúrú ẹni tí máa tako òun náà ni gbogbo ẹni ọba rí tí máa ń ti ọmọ òrukàn gbọ̀ngbọ̀n. àtúnra ní kó yóò mọ̀ wá sọ pé èé ṣe ọ̀pá mi ni sẹ́mi mo kọ́ bàbá rẹ ni. La ilaha illallah nínú àwọn olórí burúkú lórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run. fadhalika alladhi yad'u al-yatim. fadhalika alladhi yad'u al-yatim. fadhalika alladhi yad'u al-yatim. ọmọ òrukàn yìí tó súnmọ́ nínú ẹbí rẹ̀ òun làkọ́kọ́ ọmọ òrukàn tí ọkọ̀ọ̀kọ̀ tọ́jú. ó lọ bá wá fún ọ lágbára ó wá kó ọmọ òrukàn títà. bá a bá rí ẹnìkan nínú wa yìí ẹ dákun ẹjọ́ àjọ kọ́kànwó jọ papọ̀ tó já sí wípé a fẹ́ kọ́ mọ́sálásí. àwa ní 1 billion ní ó parí ẹ̀ ó sì náwó ó ní gbogbo ẹni tí ó bá dá sí kó dá sí o àpé kó má dá sí o owó tẹ́ ẹ bá dá òun ni àwọn jàmọ́ òfìsí bì kan bá a bá parí mọ́sálásí ó máa fi tọ́jú mọ́sálásí àmọ́ 1 billion tán ní ọkọ̀ mọ́sálásí èmi gbé ó wá wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ àwọn awádìí rẹ̀ ìyàwó rẹ̀ kò tọ́jú ẹ̀
tọ́jú ìyàwó lé rẹ̀. àwọn ọmọ rẹ̀ wọ́n bẹ nínú ìjìyà. àwọn ọmọ òrukàn tó súnmọ́ wọn rí tọ́jú. ó wá kọ́ mọ́sálásí wọn lọ́dọ̀ Ọlọ́run. ó ṣe kárí mi ni kò ṣe tọ́lọ́run. ó ní àwọn nǹkan tí wọ́n yẹ̀ wò kí wọ́n tó gbà pé sàárà ló ṣe. nítorí náà ká tó máa rántí ta ká tọ́jú ẹbí fa ti báyìí kò bá ẹ̀rí pé lálùkù bá ń lọ. wal miskina wa ibna sabili fa'ati dhal qurba haqqahu wal miskina wa ibna sabili. ẹbí ẹ̀yin ìyá wa kèéso lówó nìkan ní láhùn. kèéso lówó nìkan ní máa ń láhùn. tálíkà náà láhùn. tálíkà náà láhùn. irú ahùn wo. irú ahùn wo. ìyá mi nígbàgbọ́ rẹ kò sílẹ̀. ìyá mi nígbàgbọ́ rẹ. ìyá rí sí ọ̀yá mi lórógùn. ìyá mi lórógùn. ìyá múrí ọ̀bùn fún mi ní káún díẹ̀. fún mi ní káún díẹ̀. gbogbo àwọn nǹkan kéékèèké yìí ẹni tí ń bá ń fi ń ṣahun ṣáfù tí olówó tó ní tí ò fi ṣàánú bá wà nígbà kìyàmá ló ló tún wá. gbogbo ń tá a bá ní ẹja rárá wa lọ́wọ́ fàájì dhal qurba haqqahu wal miskina wa ibna sabili fa'ati dhal qurba haqqahu wal miskina wa ibna sabili. lẹ́yìn àwọn ẹbí ọlọ́run wá ní wálé mìsíkìnì àwọn tá a dá lákẹ́. àwọn tá a dá lákẹ́. àwọn tálíkà. àwọn tálíkà. wálé mìsíkìnì àwọn tá a dá lákẹ́. àwọn tá a dá lákẹ́. àwọn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kánná àwa tilẹ̀kùn mọ́ wọn àṣàkánà wọn sínú ilé àṣàkánà ọmọọ̀rọ̀ ọmọọ̀nù ó tì wọ́n mọ́lé ibo an bẹ láàrin wa níhìn o bẹ́ẹ̀nìkan máa ń gbé mo fún yín ní 10,000 tí wọ́n ní Allahu Akbar kan ní 5,000 sí Allahu Akbar ó sì lálàáfíà ó sì gbọ́n ju gbogbo àwọn tó ń fi owó lẹ̀ yìí lọ ṣùgbọ́n àsìkánà ò lọ. Ọlọ́run dá alákẹ́ tí wọ́n wá wà ní bó bá wá jẹ́ ni tí ọkàn rẹ̀ mọ́ yóò tó wá dunú pé Allahu Akbar Ọlọ́run ní yóò tán lọ́wọ́ rẹ̀ ní ti dùnú ó sì wù ó náà kí ó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run dá alákẹ́ kò rọ́wọ́ náà kò rárá náà ó sì mọ̀ ọ́ náà la ilaha illallah ó tún wá gbọ́n bí àwọn tí ń ná lọ ọjọ́ orí rẹ̀ tún ju ti wọn lọ àlàáfíà rẹ̀ tún ju ti wọn lọ ṣùgbọ́n gbogbo ọ̀nà tí ó gbà tí ó fi rọ́wọ́ yọ ọ̀dàrú mọ́ lójú. a fi ṣèdánwò fẹ́ni tó ní. وابن السبيل فآت ذا القربى حقه والمسكين وابن السبيل. ẹ jáde ọmọ ṣàánú ara wa. àwọn tí wọ́n kójọ yìí táwọn náà ń ṣàánú tí wọ́n ra ráìsì tí wọ́n ra sẹ̀mó kìí ṣe báwọn náà ní. kìí ṣe báwọn náà ní wọ́n fi rẹ ní. yóò fi rúnà àlá àǹfùsì wọ́n pa tiwọn.
wọn mọ́ra. Wọ́n pa tí wọ́n mọ́ra ni. Wọ́n pa tí wọ́n mọ́ra. Pa mọ́ra. Bàbá àti bọ̀tán yóò dá Ọlọ́run tó jẹ́ pẹ́ fà á. Ẹ bá àwọn àlejò náà dáadáa. Ẹ bá àwọn àlejò náà dáadáa. Ẹ bá àwọn àlejò náà dáadáa. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. والمسكين وابن السبيل. Èyí tí bàbá wa àgbà ṣe nísinsìnyí wọ́n fún àwọn ẹbí wọn ní ìwọ̀ wa nù. Ẹ wo bí ọjọ́ orí wọn dé. Ẹ sì wo bí tí wọ́n dàgbà dé. Ẹ wo bí tí ògbó wọn dé. Ṣùgbọ́n kí àwọn ọmọ mi ó sì pè mí kí n má jẹ́ wọn. Ǹjẹ́ ìyẹn ọmọ náà ti fún wọn níwọ̀ wọn? Lẹ́yìn náà ti pé bọ́ sí iná lọ́dọ̀ wọn. Ẹ bẹ́ẹ̀ bá pé ìwọ̀ tìyín náà fún wọn. Ó yẹ wọn orí mú délé fàájì sáré kúrúdá àkọ́hún. والمسكين وابن السبيل. Àwa náà ní wà tó wà pẹ̀lú wọn. ذا القربى حقه والمسكين وابن السبيل. Àwọn jàmá àwọn ní inshallah àwọn ò gbé tí wọ́n bá wọn ní ilé. Ẹgbẹ́ tóbi fọ́lọ́run. Àwọn pé ìwọ ti wá fún wa. Bí bàbá ò bá tiẹ̀ lálejò níbi tí wọ́n dàgbà dé bí wọ́n bá tún jòkó wákàtí méjì à ń hàn wọ́n lè mọ̀ ní. À ń hàn wọ́n lè mọ̀ ní. Àfi kí wọ́n bá jòkó wákàtí méjì kí wọ́n máa rọ́rọ̀ sọ kí wọ́n máa sọ fún ẹnì kí wọ́n sọ ìsísọ tí wọ́n ń sọ wọ́n ń lo àlàáfíà ara wọn máa wá ṣáàjì àmọ́ kọ́kàn wá jòkó lásán wákàtí méjì èèmọ̀ ní fárúgbó ọlọ́wọ́ jà wà ní òdàgbà. Àwọn tí wọ́n sì ti dà á ọlọ́wọ́ jà ti bọ̀ tán wọ́n dà á. Fa'ati dhal qurba. فآت ذا القربى حقه والمسكين Gbogbo ẹ̀yin ìyá wa ètò náà ò ní pẹ́ mọ́ o. سبيل. Àwọn àgbà ti jòkó pẹ́. فآت ذا القربى